ó dáa ó ga o. Inú wa máa dùn o. Orílẹ̀ jàyè orílẹ̀ la wà yìí. Inú wa dùn tá a débí lọ́jọ́ títò ní. Ẹ jẹ́ kí gbogbo èèyàn mọ̀ ẹ́ pé ìlú gidi la wà yìí. Ẹ jẹ́ kí wọ́n mọ̀ ẹ̀jọ̀ kí ni orúkọ yín gangan. Báwo lẹ ṣe jẹ́ nílùú orúkọ yín? A dúpẹ́ lọ́dọ̀ Elédùmarè. Nínú gbogbo ká kọ́kọ́ máa fẹ́ ọpẹ́ fọ́lọ́run. Orúkọ tèmi ni Olóyè Dr. Akínsọlá Akeem Fálétí. Èmi ni ẹ̀kẹrin oníjàyè lénìí lábẹ́ kábíyèsí ọba wa, kábíyèsí ọba Lásìsì Gbádéwọ̀lú Àkànó Àlìmọ́lẹ̀ wa oníjàyè tìlú Ìjàyè. Kábíyèsí o bàbá. Tí gbogbo wọn wà lọ́ndà bàbá wa pátápátá Olúbàdàn ti ìlú Ìbàdàn. Bàbá kábíyèsí ọjọ́ ní tiwa àgbàntara o. Ẹ jọ̀ọ́ torí pé bá ṣe wọ̀lú yìí a rí pé gbogbo ìlú yìí lókè ló ń lọ lọ́kùn lókè. Ọgbọ́n lẹ dá sí tí gbogbo ìlú yìí tó fi ń lọ lókè tó báyìí. Ẹ rí i pé nú àkọ́kọ́ sọ̀rọ̀ mi mo fọpẹ́ f'Elédùmarè. Tó bá jẹ́ pé tí bàbá wa tó jẹ́ olórí wa tán kó wa jọ ń lu ìlénìí àtùpàlù ìtọ́lọ̀ òní jẹ́ òkúta bá jẹ́ pọ́n wà lé tán travel bọ́n ṣe máa sọ náà nìyẹn. Kò sọ́gbọ́n kankan tá à ń dá sí ju pé ká ara wọ́ra ṣẹ̀ṣẹ̀ Elédùmarè lọ. Ọlọ́run là ń ké pè tó ń bá wa ṣe tẹ́kù fi ń ké bí eku tẹ́yẹ ń ké bí ẹyẹ. Ara àwọn tó kù tá à ń dojú kọ nù ìlú gẹ́gẹ́ bí àdúrà wa ni pé ilé iṣẹ́ ńláńlá ilé òkòwò ńláńlá k'Elédùmarè bá wa darí ẹ̀ sílùú yìí. Àwọn ọmọ ìlú yìí àtàjùn àjòjì tọ́lọ́n ti ṣẹ́gi ọlà fún láwùjọ kọ́lọ́n bá ní gbé wọn ga kó fi omijé àánú ìlú wa sí wọn lọ́kàn kan lè wá máa sọ ribiribi nílùú Ìjàyè kílùú ilé kó lè wà gẹ́gẹ́ bí orúkọ ìlú yìí látijọ́ torí inú ìlú ńlá nílẹ̀ Káàárọ̀ Òjíire n'Ìjàyè wà látilẹ̀. Torí bá ṣe wọ ìlú yìí la rí pé nǹkan lọ́tùn lósì ló ń lọ síbẹ̀. Àgàgà bí a ṣe kọ́ wọ ìlú yìí nǹkan tó dùn mí ń bẹ̀ tó dùn mọ́ mi lẹ́nu jù ni àwọn ọlọ́dẹ ìlú yìí. Ẹ jọ̀ọ́ ẹ sọ ipa ńlá tí àwọn ọlọ́dẹ tó ń kó nínú ìlú yìí gangan náà. Ipa tí wọ́n kó kéré. Tá a bá wò á rí i pé ààbò tá a bá ń sọ̀rọ̀ nípa ètò ààbò ìlú tí ò bá ti sí ètò ààbò ìlú yẹn á mẹ́rẹ̀ẹ́. Nípa ọ̀rọ̀ àwọn ọlọ́dẹ ṣe rí bẹ́ẹ̀dà bá ṣe fẹ́ ṣe mọ́ náà ló máa jẹ mọ́ bọ́ bá dẹ̀ ṣe jẹ mọ́ ló máa ṣe mọ́. Àwọn ọlọ́dẹ yìí gbogbo ìgbà la máa ń ṣe àdúrà fún wọn lọ́pọ̀ ìgbà t'Elédùmarè á dẹ̀ jẹ́ kádùá náà bá wọn. Wọn à ní tèèsì títorí pé wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú kábíyèsí wa ń pa kí ètò ààbò fẹsẹ̀ rinlẹ̀ àlógun àní wàhálà nínú ìlú yìí pẹ̀lú fọwọ́sowọ́pọ̀ wọn bí tí wọ́n ṣe jẹ́ nìyẹn. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àtúrò àwọn àgbẹ̀ẹ̀gbẹ̀ náà lọ́tùn lósì tó ń wọnú gbó tó ń kó èrè oko díẹ̀ báwọn kan ṣe lọ ń dẹ́mu báyìí nìkan náà ń ṣe gbogbo ẹ̀ lọ́tùn lósì. Ìlú ìdùn gan o torí a rí àwọn artist lóríṣiríṣi tó ń há àti fíìmù bíi òun la tẹ̀lé wá tá náà tún fi lo advantage yẹn tún ṣe pé ká interview yín bọ̀ inú wa dùn. A dẹ̀ rí pé ẹ gba ìlú yìí ọgbọ́n lẹ ṣe náà tó fi rẹ́ pé ẹ̀ ń gba gbogbo àwọn èèyàn lálejò tó báyìí torí náà àwọn èèyàn dùn ìlú látàárọ̀. Ṣe rí ìlú téèyàn bá ti fẹ́ kó dáa kò dẹ̀ sẹ́ni tí ò ń fẹ́ kí ìlú dáa àfi ìlú tí ò bá ti ládarí gidi torí ipa aládarí gidi ló jẹ́ kí gbogbo yẹn rọrùn tọ́dẹ̀ já darí tí ò ń kọ́ mọ̀ràn tán ń gbà mọ̀ràn báwọn àgbà fún wọn bọ́mọdé fún wọn á pàwọ́ olóyè wọn á gbé yẹ̀wò. Ṣe rí nípa gbígba àwọn artist bàbá wa jẹ́ ń tọ́ fẹ́ tọ́lọ́hún tọ́dẹ̀ nífẹ̀ẹ́ ọmọlàkejì yẹn kábíyèsí wa òun ló fi lè jẹ́ ká máa gba àlejò mọ́ra. Nípa tonítàgbẹ̀dẹ ìlú Ìjàyè jẹ́ ìlú olóúnjẹ nílẹ̀ Yorùbá torí ìlú sọdẹ-sàgbẹ̀ ni láti ilẹ̀ wá. Sọdẹ-sàgbẹ̀ nílùú Ìjàyè nílùú tó ń jẹ́jẹ́ pọ̀ jù nílẹ̀ Káàárọ̀ Òjíire láti ilẹ̀ náà nílùú Ìjàyè. Bó wàá la ṣe ní sàgbẹ̀ bí tá a bá ti sọ pé oúnjẹ pọ̀ sí iṣẹ́ àgbẹ̀ náà gbọ́dọ̀ mú ní kúnkún. In fact inú wa dùn gangan mo gba tìlú yìí torí látàrí mo ṣe jẹ bẹ́ẹ̀ mo ṣe ń jẹ iyán ni mo ń já màlà ẹ̀yin náà arọ̀ yín ẹ wá àfààyè gbà yín ẹ wá tẹ̀dó sọ́dọ̀ wa bí tẹ bá tẹ̀dó sílùú Ìjàyè tẹ́yìn náà bá ra ilẹ̀ kékeré kan tẹ ra kọ́lé bẹ̀ tẹ ra ń gbé bẹ̀ ikùn yẹn ayọ̀jú báyìí lọ gbówé kan tó máa ń pa lù wá bí ni wọ́n ní tó bá jẹ́ yán ní mú ní sanra ni ọ̀nà ò ní gbọ́mọ Ìjàyè tó bá jẹ́ iyán ló mú ní iyán jíjẹ ló mú ní sanra ọ̀nà ò ní gbọ́mọ Ìjàyè pé ibi tá à ń jẹ yán dé á sanra ọ̀nà ò ní gbà wá. ṣé mà kó fi hàn pé
ìlú olóúnjẹ ni àjẹjẹ tó ń jẹ ni. tẹ́yìn náà bá wá ikùn ayọ̀jù báyìí lọ àṣegun àdúpẹ́ ẹjọ́ kí á tún máa lọ ẹ jẹ́ kí gbogbo wa torí pé bẹ́ẹ̀ àwọn èèyàn bá ń wo iṣẹ́ lọ bá lórí YouTube lọ́tún lọ́sì wọ́n ń wò lọ throughout the world torí lè throughout the world ni ó lè jẹ́ pé táyà ń gbà yẹn káwọn èèyàn tó wọlé báyìí ẹjọ́ ẹ jẹ́ ká mọ orúkọ yín padà sí ẹ jẹ́ kán gbọ́ dáadáa. orúkọ tèmi ni olóyè Dr. Akínṣọlá Akeem Fálétí ẹ̀kẹrin oníjàyè tìlú Ìjàyè lábẹ́ kábíyèsí ọba wa Lásìsì Ọládìméjì Àkànó Gbádéwọ̀lú wàhùn àlèmọ́lẹ́ra wàhùn. ẹ ṣe gan ni inú wa dùn ẹ jẹun tó rọ Ọlọ́run inú wa dùn thank you very much.